ṣé a rò wípé ó yẹ kó ti tó gẹ́? Ṣé a rò pé ó yẹ kí enough kó ti jẹ́ enough? Kí ló ń tó gẹ́? Àwọn òṣèlú rádaràda, àwọn òṣèlú yánmayànma, ká máa fẹ̀mí aráàlú ká máa fi ṣòṣèlú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lùlù kò kàn mí, ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí wọ́n ń jíjó ẹlẹ́yà, bá a bá ní ìbò wa ò tiẹ̀ káǹtì, nígbà míì èmi ò gbà bẹ́ẹ̀. Ìbò tó sún mọ́ra wọn ni ò káǹtì, bíbò bá jìnnà síra wọn kò ní ṣe yí, tó ń kálukú dúró tìbò ẹ̀. Èyí ló dífá fún àwọn northerners, pàápàá jùlọ àwọn Fúlàní, tí wọ́n lérò wípé láìsí àwọn kò sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n máa ń sọ pé àwọn làwọn níbò tó pọ̀ jù. Bí bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́, mélòó nínú wọn ló ń dìbò? Wọ́n sọra wọn dọ̀gá lé wa lórí, bẹ́ẹ̀ àparò kan ò ga jù kan. Bí kan gorí ebè ó tan rẹ̀ ni, yóò padà wálẹ̀ ni. Ọ̀rọ̀ tí ń dójú ẹ̀ bọ̀. Ṣé àwọn olórí wa náà tẹ́ jẹ́ Yorùbá tiwa àbí àwọn South East, South West, gbogbo wa, rí Middle Belt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ṣé bẹ́ẹ̀ lagọ̀ tó ni? Tí Sokoto fi wá dilé àṣẹ, Sokoto Calvate, bẹ́ẹ̀ bá débẹ̀, kẹ́ ẹ gbọ́wọ́ wọn, kán sọ pé a endorse ẹ, o ò lè ṣe nǹkan kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ara ń tó kó bá wa rèé o. Àwọn wo ló sì fà á? Kí ló fà á? Òṣèlú. Bẹ́ẹ̀ dọ́dọ̀ Babangida, kẹ́ dọ́dọ̀ Abdulsalam, kẹ́ forí balẹ̀, kò jọra wọn. Àfi kán endorse ẹ̀. Ìran mi ò lè ṣe. Ìran wọn mélòó tí wọ́n bá fẹ́ dìbò ló ń wá sọ́dọ̀ wa tó wá ń forí balẹ̀? Ẹ̀rí Òbí náà, ibẹ̀ ló ti ń sùn tó ń jí tó ń jẹun. Àwọn ẹni yóò sì ran wa torí wọ́n ti nígbàgbọ́ pé automatically àwọn làwọn wà ńbẹ̀. Gbogbo ògbésẹ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé láti jẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà ó padà dá, gbogbo ìgbésẹ̀ yẹn ni wọ́n ń dorí ẹ̀ kodò. Ṣé bẹ́ẹ̀ náà ló máa lọ, àbí a sì máa gba òmìnira kúrò nínú ìdè àti ìgbèkùn àwọn Fúlàní? Torí pé agbòmìnira ni, a sì wà nínú ìdè àwọn northerners. Tá a bá máa tanra wa jẹ lókù, agbára ẹnìkan kan ò sì tíì ká wọn. Ẹja tó repeat, ìtí bàbá Bọ́lá Ahmed Tinubu, ààrẹ excellency, tí wọ́n gbé wá sílùú Èkó lórí ọ̀rọ̀ gold, ṣé gold refine or something like that, tí wọ́n yarí kanlẹ̀, tí wọ́n ní ó fẹ́ gba resources àwọn. Resources tí wọ́n ní látijọ́ yìí, tí orílẹ̀-èdè Nàìjíríà tí ò benefit ń bẹ̀, táwọn ń benefit inú epo, ẹgbọ́n nítorí Ọlọ́run, kí láǹfààní wọn tó fi di pé dandan ẹ̀ tí ó bá jẹ́ nǹkan kan lórílẹ̀-èdè yìí gbọ́dọ̀ dọ́dọ̀ wọn? Àwọn tó jẹ́ onímọ̀ tara ẹni nìkan ni wọ́n. Ẹjọ́ ṣáà lè jọ ṣe pọ̀, àwọn tó láwọn ò fẹ́ state police nítorí ìwà ọ̀daràn ọwọ́ wọn. Àwọn tí wọ́n fẹ́ gbéra wọn lórí ẹ̀yà míì, tí wọ́n fẹ́ gbàgbó wọn lọ́wọ́ wọn, tẹ́lẹ̀ máa bá wọn ṣọ́gbó láti bẹ̀ lọ. Wọ́n àti ìṣọ́gbó àwọn èèyàn kọjá wípé wọ́n fagbó lé wọn lọ́wọ́. Ẹ wo bí wọ́n ṣe ń wọnú ilé, tẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ní plan, tí ẹ dẹ̀ ń lé àwọn ènìyàn kúrò nínú ìlú. Agbára ò tíì ká wọn o. Ṣé bẹ́ẹ̀ la ṣe máa bá lọ? Ṣé bẹ́ẹ̀ la ṣe máa bá lọ? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ó yẹ kí òpin ó dé bá, torí pé ẹ̀ ń gbìyànjú, èmi ò wá campaign. Torí nínú ìgbìyànjú yín, ẹ̀ ń gbìyànjú láti gba agbára lọ́wọ́ àwọn aráabí. Gbogbo ọ̀nà tẹ́ ẹ̀ ń gbà láti jẹ́ kó lọ́múdọ́mù yẹ́ ẹ̀ gbé, gbogbo ẹ̀ náà là ń rí. Ṣùgbọ́n ṣé wọ́n jẹ́ kó possible? Ṣé ibi tí ń bá lọ, ṣé kìí ṣe pé padà lọ jó sí ijó wọn? Ṣé ìṣe pé padà jó sí ìlú wọn nígbà 2027 bá wọlé, tẹ́sí ń pariwo pé irọ́, wọ́n sì ti ń pariwo yẹn pé gbógun ti àwọn Islam, Ọlọ́run ló ní ẹ jẹ́ Mùsùlùmí bíi tiwọn.
tó bá jẹ́ kìrìsìtẹ́nì ni kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Àwọn northerners yìí wọ́n ní cabals ṣé believe pé gbogbo agbára orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ àwọn ló pin sí, kò sì sí ẹ̀yà kan tàbí ìran kan tó lè yà wọ́n lọ́wọ́ ẹ̀wò. Kódà wọn àfẹ́ kẹ́ ẹ pín o nítorí ọ̀rọ̀ tí kàràn kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ pín ni wọ́n fi ń wọlé ti àwọn ènìyàn láti pa wọ́n pé kẹ́ ẹ tó pín àwọn ti gba gbogbo ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kó lọ́wọ́ yín, wọ́n ti gbalẹ̀ bàbá yín lọ́wọ́ yín. Ara ẹ̀ là ń sọ yìí. Nígbà kan Yorùbá ronú la máa ń pariwo, Yorùbá ẹ má ronú. Ṣé bí à ń jẹra wa lẹ́sẹ̀ ni? À ń jẹra wa lẹ́sẹ̀ ni. A ní nǹkan míì tá à ń ṣe, a ní ronú mọ́, patí ni, màálù jíjẹ ni. Àwọn tẹ́ láwọn náà lórílẹ̀-èdè yìí, màálù wọn jíjẹ ni. Wọ́n ti pa àwọn bàbá wa tán nínú oko, wọ́n ti gbalẹ̀ tán. Wọ́n láwọn born to rule. Àdé. Wọn àkàwé, wọn ò ṣe nǹkan kan. Jonathan gbìyànjú fún wọn lásìkò àlùmọ́jèrì school. Wọ́n náwó wọn nára, ṣé wọ́n lọ ni? Àní wọ́n ti dúró wípé gbogbo nǹkan tí Nàìjíríà bá ní àwọn làwọn ní. Àwọn ò nílò àti ṣiṣẹ́. Wọ́n jókòó sórí national cake ni. Then ṣágbára máa ka wọn bí? Láì jẹ́ pé èmi ò wí nǹkan kan o. Ọmọ Yorùbá ẹ má ronú. Ṣé nǹkan kan náà ni wá? Mo tún béèrè ni o. Gbogbo ìgbà lèmi máa béèrè. Àwọn tí wọ́n ń pa wá nítorí resources tí ń lé àwọn bàbá wa kúrò lóko ní Òkè Ọdẹ ní Kwara, l'Ọ́yọ́ state, tí wọ́n fìbọn wá ká wa mọ́lé, oríṣiríṣi nǹkan ìjà olóró, ṣé nǹkan kan náà ni wá? Kí ló yẹ káàrẹ ṣe? Ṣágbára ààrẹ ká? Ṣé ààrẹ lè ṣe? Wọ́n gbógun ti ara wọn, wọ́n láwọn ń gbógun, àwọn protest lórí Trump àti Israel. Ẹ jẹ́ àfi sábẹ́ comment section. Ẹ má jẹ́ àwòrán o. Kí la fẹ́ kí àwọn àgbáyé ó ṣe? Torí gbogbo wọn ni wọ́n ti rí pé àìpé àwọn ẹ̀yà yìí lábẹ́ ẹ̀sìn Islam wọ́n ti ṣetán láti pa ìran wa run. Wọ́n dẹ̀ ń sọ jáde lẹ́nu pé àwọn ò fẹ́ rí kìrìsìtẹ́nì tó jẹ́ pé ọmọ bàbá ni wá, ọmọ ìyá ni wá lọ́dọ̀ ti wa. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni lọ́dọ̀ ti wa, yàtọ̀ fáwọn ọmọ àlè kọ̀ọ̀kan tí wọ́n já lákatakítí. Ọba wà nù wọn, ìjòyè wà nù wọn, àwọn ọmọ gúmí tí wọ́n fẹ́ lò láti pa ìran bàbá ńlá wọn run. Àwọn ojú pupa, ẹsẹ̀ dúdú, ẹsẹ̀ kan lọ́hùn, ẹsẹ̀ kan lé, nítorí owó ńbolẹ̀ ń kó lọ. Ṣé wa Agbọ́lá lórúkọ tèmi, kan ní ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ṣé rí tí tó ń lọ lọ́wọ́ yìí, tá à ń fa yìí, tí wọ́n ń fa yìí, gúdúgbẹ ni o, tó bá já ẹni tó máa mórí bọ́ máa múra, torí pé àwọn arábí ti múra. Àsìkò tó yẹ kí ẹ̀yin Yorùbá, ẹ̀yin tẹ́ wà ní South, kẹ́ ẹ máa múra. Gbogbo kinní kò ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò mọ́ o. Nígbà tí finá fúnná, wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣòro lọ. Tí wọ́n bá lọ, wọ́n dákẹ́ sáré lọ ni. Wọn àbí wọn rí kán múlẹ̀ kán dúró ń bẹ̀. Ẹ̀yin ń ṣe marriage, ẹ̀ ń yọ ẹ̀yìn òkú padà lásìkò yìí. Mo kí a kù. Ẹ má jà fọwọ́sowọ́pọ̀. Ṣèmi Alẹ́ Sunday Igboho sẹ́yìn òdì. Ààrẹ Ọ̀nà Kakanfò wà ń bí. Wọ́n ní wọn ò fáwọn láyè. Àwọn tí ò fún wọn láyè kí lè ro ọkàn wọn láti jẹ́ kán náà tiẹ̀ gbéra kán gbìyànjú. Akàn tá a bá ń bọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò náà, ẹ jẹ́ káwọn bọ́ àwọn tí ò fún wọn láyè. Kán tiẹ̀ bọ́ta pé ó pariwo àfún ọ láyè. Ọ̀dà àti fún ọ láyè. Àwọn ìran wọn ló pọ̀ jù nínú iṣẹ́ ológun. Ìyẹn ni wọn ò ṣe jẹ́ kí state police ṣiṣẹ́. Ìyẹn ni wọn ò ṣe jẹ́ ẹ ṣọ́gbó yín fúnra yín. Ṣá máa bọ́ ń bẹ̀. Ṣé nǹkan kan náà ni wá?